ilẹ̀ òtò alẹ́ ara sí ọlọ́run òtò ànábì ọba tó dáa nìkan náà lójú lọ ọgbọ́ ọlọ́run mọ́sá bá wa kéhùn sí ọlọ́run bàbá wa mudirul markaz àbó gbogbo ògbà fọlọ́run bá wa sí fún bàbá mi ọlá àwọn ẹni ọlọ́run ọlá Muhammadu Rasulullah BVN àwọn àfáànù BVN àwọn àfá ẹni tí ó bá ti fẹ́ mudiru kò ní BVN Mashallah BVN ní gbogbo àwọn àfá pátá bẹ́ẹ̀ni àfá yòówù tí ó bá ti fẹ́ bàbá Lágége kò gba BVN nù BVN nísìn òun ni kó wá sí ń lò tá a fi rí nǹkan sí láyé nísìn kọ́dà bọ́ lọ Mákà nísìn àfikún ní BVN ó bá ti wá fẹ́ bàbá Lágége ò ní BVN nù wọ́n bá yìí ti ní BVN Nàìjíríà ta wà yìí òun gbé kọ̀rọ̀ ayé nu ògbé ta ayé ọgbọ́ kọ́dà bọ́ bá ti ní BVN ò NAFDAC torí ìyẹn náà máa ní NAFDAC ẹ lọ rẹ́gísítà BVN rẹ́gísítà BVN ní ẹ fi ráyé gbé bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ bàbá Lágége ẹ̀yin náà rí pọ̀rọ̀ yẹn ọmọ lójútù àbátọ̀ ohun tó lóun ọ̀fẹ́ rí pọ́ parí máyé la nísìnyí tẹ́nìkan ò rí má nìsín ẹ ń bẹ láyé àmẹ́nìkan ọ̀gbọ́n ẹ̀ mọ́ ọ sọ̀rọ̀ ẹnìkan ọ̀gbọ́ ọfà ayọ̀dùn lẹ́nu ẹ̀ mọ́ ọfà àdìsí ọlọ ọwá lóhun ó tù ń tutù orí wọn ní BVN bàbá Lágége òun ní BVN ní gbogbo àwọn àfà wàhúwà kalẹ̀ àáfíà lil badan bàbá Lágége gan àláfíà ní fara ó ti bá ọ̀rọ̀ wọn lásán gbogbo ọ̀rọ̀ wọn lásán ìfìmọ̀ fún ọ ní àláfíà wà máa ní tàmá bí i sa'ida wà máa ń tàrákà ó ṣàká ọgbọ́ ẹni tí ọba súnmọ́ bàbá Lágége ó sórí ire nù ẹni bá lóhun fi bàbá Lágége ilẹ̀ pé à ní bá a ṣe eré ibú nù ni kọ́lọ̀ mọ́sá wọlá náàbì kọ́ bá wa sàlékún dáadáa fún bàbá wa albarkọ́lá àwọn ẹni ọlọ́run lèyí láàbí kan tá a máa ṣe fún bàbá ramadana ní bọ̀ yìí gbogbo àwọn bàbá Lágége náà oríire tá ń ṣe lára bàbá ọlọ́run má jẹ́ nínú dérí fún wa lọ́wọ́ má wàá jẹ́ àfijọ́ kan wo eré ibú àpadà sí ibú ni kọ́ máa bẹ pẹ̀lú bàbá Lágége kọ́ máa wá ṣàbòsí wọn àpadà sí ibú ni púpọ̀ èmi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni wípé báyé tí ń wò mí pọ́ mọ́ bàbá Lágége yìí ó ti bá wọn mọ̀zọ́ irú mi táwọn èèyàn ń wò yìí wọ́n rí ọmọ bàbá Lágége lára mi traces lásán ni wọ́n rí ọmọ bàbá Lágége gẹ́gẹ́ ń bẹ nínú lára àtàyè ṣe ọmọ bàbá Lágége gẹ́gẹ́ ń bẹ ní kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn gbé ta níbi ìfẹ́ bàbá Lágége kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn máa gbé ta òun lè fẹ́ fi jẹ́fẹ̀ kò ní dáa fún fẹ́ tó ní sí bàbá Lágége lójú tó ní lẹ́yìn kò ní dáa fún wà àtìfẹ́ rẹ̀ ọmọ nífẹ̀ẹ́ bàbá Lágége lójú wà nífẹ̀ẹ́ wọn lẹ́yìn wèrè ní ọya wèrè láti inú oyún rẹ̀ wá bàbá Lágége Ọlọ́run bẹ pẹ̀lú wọn Ọlọ́run bẹ pẹ̀lú bàbá Lágége lójú ọwá dẹ́yìn ọwá ń wí nǹkan mi kájí dáfọ́ wà yìí ọtún pàdé ọ̀tá ọtún lé rẹ̀ ọtún á pàdé ọ̀tá òun dì máa wọn rẹ̀rìn sí ọ ń lọ bí àwọn ọ̀tá wà ó ń jòkó ọ̀tá ń sọ̀rọ̀ wọn náà ń fẹ́ yín ó sì lóun fẹ́ràn bàbá Lágége wèrè ní ọjà rẹ̀ La ilaha illallah you dey craze bàbá ayagunmọ́lá kìtì ní wọ́n máa gbénú kìtì táwọn máa gbé ta ni nìfẹ́ fi jẹ́fẹ́ òun nìfẹ́ fi jẹ́fẹ́ akarakunmọ́lá Mashallah láyé ṣe fẹ́ tu ẹ̀ àwọn afẹ́ kan bẹ ìfẹ́ tu ẹ̀ ìfẹ́ lásán nìyún ìfẹ́ kó dé ní méjì àkọ́mọ́ ní àwa lọ́mọ bàbá Lágége àwa lọ́mọ àwọn kan bẹ tọ́já sí pé ìfẹ́ wọn sí bàbá Lágége ìfẹ́ tó lálàáfíà tọ́pọ̀ ni wàláì tẹ́ kankan òṣìṣẹ́ tẹ́ bá ṣàdúrà fún wọn kò ní dùn mọ́ wọn ẹ ṣàdúrà fún bàbá Lágége ẹ ṣàdúrà fún bàbá Lágége wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ wàláì tàláì àwọn kan bẹ wọn kí àwọn kan bàbá Lágége tajà bàbá Lágége tajà ọjà lòun rí òkùnú ni ọ wọn bàbá Lágége jẹun nìkan ni wọ́n wá ń rí wọn ò rí tinú wá rí tí ń bẹ nínú Mashallah ọgbọ́ àgbọ́yé bàbá báàfà àti ẹ̀ náà bá ṣe jẹun ní fi jẹun náà ìbọn wà lè bó lé àfà rẹ̀ ẹgbẹ́ gbé fọ́tò àfà rẹ̀ sórí báwọn láìkẹ́ ẹnìkan bẹ tí bá jowú mi
Orí tọ́lọ̀ bá mú tọ́lọ̀ fẹ́ mú mi jọ kẹ. Kó òun ní báyà fọ́tò. Okay. Fọ́tò mi àti fọ́tò yìí tó wà ní DP báyìí. Ìmọ̀ wù ú lérí ni. Tọ́. Ọ̀ wá ti rí báyà fọ́tò dì sí. Mo ti rí báyà fọ́tò. Àbọ̀lọ́wọ́ ojú wá sí ibùsẹ̀. Ọlọ́run ojú ṣe ṣe. Àyákọ́lá. Sẹ́rí ìfẹ́ méjì nìfẹ́. Àwọn afẹ́ kan bẹ tó pertaining to ẹ̀mí. Ìfẹ́ tó so mẹ́mí. Tó so mẹ́mí. Àwọn afẹ́ kan bẹ tó so mára. Àkàrà àwọn ọmọ bàbá. Ìfẹ́ kan bẹ tó so mẹ́mí, ìfẹ́ kan bẹ tó so mára. Àwọn afẹ́ tó so mẹ́mí làgbà kò fẹ́. Òun ni fẹ́ kú. Ó ní fẹ́ lè lá. Òun ni fẹ́ lè là. Àyákọ́lá. Ó di màjìnnúnù. Mashallah. Ọgbọ́. Àgbọ́yé bàbá. Bẹ́ẹ̀ni, ana fi obìl mudir majnun. Mashallah. Fi obìl mudir. Kìí ṣe wèrè tọ̀hún o. Ìyín ló wà. Ibi ọwà ni. Lẹ́mi àtàyè sí. Ọwà lọ lọ́pọ̀ má gbogbo làákàyè àti rí àwárí nǹkan kan rò má ju bàbá wọn lọ. Abidullah. Ẹnu díẹ̀ lọ wá rí òun tí ń bẹnu pọ̀. Mashallah. Àwọn afẹ́ kan wá ń bẹ ìbéèrè ahánì kan tọ́rọ̀fì lẹ́dàn. Àlà harfin. Ọgbọ́. Àgbọ́yé bàbá. Kíni àsọ bá ti hàn mọ̀ká ìrún ní tí máa ń nàbì yìí. Wọ́n bá ń rí oore. Wọ́n bá yẹ kó gbogbo ẹ̀ máa ń dá tí gbogbo ẹ̀ ń ṣe. Wáyé ní àsọ bá tí wọ́n fìtínà tú. Tí wàhálà bá wá dé lérí ọ̀rọ̀ bàbá Lágége. Ó ti wá ń kọ̀ lábà aláwájú yìí. Yóò wá sá sẹ́yìn. Aláwọn jákùmọ̀ ni wọ́n lè wọ bẹ́ẹ̀ ni. Kàṣírà dúró wal akhirah. Ó ṣòfò láyé àtàlùkìyàmà. Bọ́ọ̀ jẹ́ wẹ́díkàsì gan lálìkìyàmà àgbàsà tiwa lọ́wọ́ rẹ̀. Ó ṣòfò. Àgbàsà tiwa lọ́wọ́ rẹ̀. Bàbá ṣé Ádámà fi ẹ̀mí lẹ̀ nábì Màrìkàsí Òwúdíkà rí wọ́n fẹ̀mí lẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ pé káwọn ó kú lérí káwọn àwọn ọmọ ọlọ́mọ ó lè yè àwọn fẹ̀mí kalẹ̀ àwọn wá lọ tán àwọn wá fẹ́ kú lérí kọ́mọ tí wọ́n lè yè. Allah. Bíkú wọ́n náà fẹ̀mí sẹ̀sẹ̀ mi ẹjẹ́ á fẹ̀mí sẹ̀sẹ̀ mi. Nafsu bi nafsi. An-nafsu bin-nafsi mi tá ti lónù. Mashallah. Fẹ̀mí sẹ̀sẹ̀ ẹ̀mí fún bàbá Sheikh Adam. Àwọn kú fún ọ. Àbá bí Ádámù kú fáwa ni. Mashallah. Ebi torí wàhálà gbogbo ọmọ ọlọ́mọ kún ó lè yè. Òun ni gbogbo wàhálà stress àìsinmi lọ́sàn àìsinmi lóru lérí pọ́mọ ọlọ́mọ ó lè yè. Bẹ́ẹ̀ bàbá. Ọtún wa kọ tírà lọ bẹ́ẹ̀ kó lè jàǹfààní fún gbogbo àlùmọ̀ yìí. Wọ́n wá ṣe gbogbo ẹ̀tàn Kọ́sìm. Hayakumullah. Ní bàbá wọra wọn jọ kan wípé wọ́n á wọra wọn ní 30 ọdún 40 ọdún gbà wọ́n á wọra wọn pé èmi náà mọ wá rí báyìí èmi tí mo ans. Ṣé Ádámù ans gan? Wọ́n ans. Chocolate. Bàbá Mùdírù ṣe wọ́n ṣe hans yẹn. Mashallah. Àwọn Mọ̀lánà ṣe Ádámù tún hans ju Bàbá Lágége tòní lọ. Allahu Akbar. Nígbà tí bàbá bẹ́ẹ̀ni wọ́n hans bẹ́ẹ̀ wọ́n á torí ọmọ ọlọ́mọ. Bàbá ní ẹwọ bí mo ṣe kù torí kí ẹ̀yin ó lè bá wúlò kiri pa àwọn bàbá tó bí ẹ̀yin ọmọ parẹ́ ẹwọ bí mo ṣe kù. Wọ́n fi nafsu wọn ṣe fìdáwù ni wọ́n ló bí Òfùdíkà Rúyí. Ń gbà wọn ṣe Òfùdíkà Rúyí lánàá nítorí tiwa. Tọ́wá di lónìí kọ́ ẹ ká fi ẹ̀mí san ẹ̀mí káàánú fẹ̀mí wálẹ̀ pé gbogbo tí ọba sọ ma wọn kọ́sà wa náà kájọ tán síbẹ̀. Wọ́n wá di wípé nǹkan lábà yìí àzọ́ bá tí wọ́n fìtínà tó fìtínà wá dé lérí ọ̀rọ̀ Bàbá Lágége àbọ̀rọ̀ mímà táwọn kan wá dìde tí wọ́n máa fa bàbá wa wọ́n máa fa wọn lọ nǹkan lábà aláwájú ìhì. Ọwọ́ adákẹ́ ìwọ́dọ̀ ibọ̀ máa ń sọ̀rọ̀ mídíà tẹ́lẹ̀ ọwọ́ ṣe prógámù láàrin gbà wọn. Kàṣírà dúnìyà àbó ó déwà sí kọ̀ sọ̀rọ̀ wọ́n bá tiẹ̀ lọ kéwu ṣé Ádámù sí ń bẹ lára rẹ̀ kàṣírà dúnìyà wal akhirah. Ó ṣòfò ayé ó ṣòfò ọ̀hún. Al-khusranul mubin. Àwọn adúpẹ́ bí Ọlọ́run fà wá sí. Àwọn kan wá ń bẹ tó jẹ́ pé olólùfẹ́ Bàbá Lágége náà ni wọ́n ọmọ Bàbá Lágége ni wọ́n sì dúró dáadáa pẹ̀lú ẹ̀. Ọ̀gbọ́n àwọn èèyàn dá o. Allah. Àwọn èèyàn dá o. Afá Sàádà yìí Sàádà ọmọ Bàbá Lágége ni ó wá fẹ́ Bàbá Lágége lójú àtìlẹ́yìn Allah. nífẹ̀ẹ́ púpọ̀ ọgbọ́ ní ìfẹ́ tó ṣe kíni nífẹ̀ẹ́ tó pọ̀ ó wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ Bàbá Lágége tí ń ṣe ó sì ru Sheikh Ádámù lérí ó tún wá kọ́ mọ́sálásí ọsọ mọ́sálásí ní Sheikh Ádámù lè lórí ó kọ́ sí Ádámù lè sọ mọ́sálásí ó rọ́kọ̀ Bàbá Ádámù àfáà mi tèmi náà sì ń sáfù àfáà mi tí ń sáfù àfáà mi pọ̀ ọ lè gbọ́kọ̀ sí Ádámù sí ọwọ́ arúmọ̀ Mawlana Mudirul Markazi ń sì ń ṣiṣẹ́ tọ̀sán tòru ní gbogbo ìgbà ọgbọ́ ọwọ́ wà nù problem
ó ní issue. ọmọ kí mi ewu kí ni media yìí bàbá. àná ni tó ń gbọ́ gbogbo nǹkan yìí kò tí ọlọ́run ọ̀yọ̀ǹda fún yín kẹ́ẹ̀rí sọ fún mi àmọ́ ọlọ́run yọ̀ǹda kéèrí wò lérí fóònù ẹnìkan lánàá wọ́n á farabalẹ̀ wò ọ wà nù problem oníbọ̀hún ti wà nù problem yìí òun wá ọ wá kú makaraj ọ̀nà àbáyọ lérí sọ̀rọ̀ yìí tá a sì gbogbo wá sì mà wípé bàbá Mùdírù ọ̀sọ́ fẹ́ nìkan rí wípé gbèjà mi rí bàbá yẹn ọ̀sọ́ rí fẹ́ dá kan rí gbogbo apáta tá ń dìde fún wa ọlọ́run ló pè wá Mashallah. àtìfẹ́ tá a ní sáfà wa ọmọ kò tá a sì retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá kan àfọ̀dọ̀ ọlọ́run nìkan ọwọ́ wa nù sọ̀rọ̀ bóun ni ó ti yọra ẹ̀ kó nù sọ̀rọ̀ àbí kó ṣe tó kọ́mọ bá ṣe tó tò tó. kọ́mọ bá ṣe tó tò tó ọwọ́ á ṣe tó ọgbọ́n ńgbà ó ṣe tó làwọn kan bá tún bu wípé ọgbàbọ̀dé Allah. ìwọ tó ọlọ́gbàbọ̀dé yìí kí ni ìwọ ti sáàfù bàbá Lágége rí Mashallah. ìwọ là ń pè ní abániwọ́ràn bá àrídá Mashallah. ẹ gbọ́ Akramakumullah. bí nǹkan àwọn bá sì já sẹ́wọ̀n fún tọ́já sí tí ọ̀dà fún ọ̀nà ní pé wàhálà wọn ọ̀pọ̀ a sọ fún wa kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfẹ́ òun náà ti pọ̀ jù táwọn nìkan wá gé mọ́gàsì ni táwọn nìkan lọ́mọ pé bàbá Lágége ni nígbà tí ọ̀wá rẹ̀ nìkan owó ọ̀tún kọ̀ rẹ̀ nìkan owó sì kọ̀ rẹ̀ nìkan owó wájú kọ̀ rẹ̀ nìkan wẹ̀yìn kọ̀ rẹ̀ nìkan ọwọ́ adi pé n tó kù ni kó wọn ṣe tó kó wọn ṣe tó. ọgbọ́ Hayyakumullah. kó fi sẹ́ǹsì sí ọwọ́ fi sẹ́ǹsì sí èyí wọn wá túmọ̀ wípé kọjọ́ mọ́ bàbá Lágége mọ́ àbọ̀ wá túmọ̀ pé òsì bàbá Lágége mọ́ àbí kò nífẹ̀ẹ́ wọn mọ́. àbí onífẹ̀ẹ́ wọn mọ́ kò lè kó nínú ìfẹ́ bàbá òun tí èkú bó ṣe wà wọn ní àsàádà gbogbo àwọn tí wọ́n wá ń bu tí wọ́n ń sọ gbogbo ẹ̀ eléyìí ń sọ̀rọ̀ lọ́tún eléyìí ń sọ̀rọ̀ sósì ó kìíní kan ní ọ̀dàlẹ̀ ó ṣe gbá ní ọ̀sàwò ní ilẹ̀ wo lọ́dà ilẹ̀ wo ni wọ́n kó kalẹ̀ tó ní ó lè dànù kí ni wọ́n ṣe fún kí lọ sáàfù rẹ̀ níjọ́ tí ń ṣiṣẹ́ bàbá Lágége níjọ́ tí wọ́n mákàrájù sọ wà ń bẹ̀ fún. níjọ́ tí wọ́n mákàrájù ìjọ dúró fún sọ wà ń bẹ̀ tó wọ́n dókè mo stand lèmi fi sọ pé kẹ́nìkan máa wí pé òun ń ṣiṣẹ́ fún bàbá Lágége rárá gbogbo ayé kò sẹ́ni tí ń ṣiṣẹ́ fún bàbá Lágége à ń ṣiṣẹ́ fún òdodo à sì ń ṣiṣẹ́ fún ìfẹ́ àyè tá a ti kíw à sì ń ṣiṣẹ́ fún mímọ̀ à sì ń ṣiṣẹ́ fún Sheikh Adam kọ́dí Allahu ta'ala hàn ọlọ́run ló sì lẹ̀san rẹ̀ lọ́rọ̀ àsàádà náà ọlọ́mọ sábà wà pẹ̀lú ẹ̀ kó bá wa kún un sí ó gbé òun náà lékè ọ̀tá kó ṣàánú àwa náà ara mùnáfíkì tá ń wínú ọgbọ́ náà làwọn tí ń wí pé ọ̀dàlẹ̀ ara mùnáfíkì nù ni. àmọ́ irúfẹ́ tí àsàádà ní òun. irúfẹ́ òun ni àwọn ìfẹ́ tó sún mẹ́mìí yà yìí ọ wá pọ̀ bẹ́ẹ̀. Mashallah. ọlọmọsà wọlá nàbí kó bá wa kún bàbá Lágége jù báyìí lọ. Àmín. kó bá wa ṣàánú wọn jù báyìí lọ. Àmín. alibarika àwọn tí ń ràn wá kó tó jẹ́ ọ̀ràn wá sí lálá hawla wàlá quwwata tájì lè láfi wọn lè iláàbí kan ká ṣe fún bàbá bisimilahi rahman rahim lè iláàbí Quraysh wàlẹ́ abdurrabba adal bayt alladhi ata abahu. ramadana ló dé tán yìí àbótó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àlàáfíà tí bàbá ó fi ṣe lọ́gbọ̀n ọjọ́ náà ọlọ́run mọ́sà tó bá wa bùkún sí ọlọ́run ó tó bá wa bùkún sí ọlọ́run àlàáfíà tinú làákàyè ní tí gbójú ní tọwọ́ ní tẹsẹ̀ ní tinú ọpọlọ tinú egun tinú ẹran tinú gbogbo ẹ̀ ọlọ́run mọ́sà bá wa ṣe fún bàbá Lágége alibarika ọlá àwọn ẹni ọlọ́run ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam èèyàn dúró bá ní. naam a tún kí àwa jàmáà pé assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykumus salam wa rahmatulahi wa barakatuh. báyìí ti wọnú tafsiri wa ìbéèrè tó béèrè pé sàká yíyọ òpó kanú ìsìlámù ni pé ẹni ó bá yọ sàká yóò lè fi sàká ní kọ́ mọ́sálásí àbí kó fi dá sí ti mọ́sálásí tí wọ́n ń dá lọ ọwà òkè bẹ́ẹ̀ ó sì ń kankan nínú àwọn ọ̀nà tí ọlọ́run láàlẹ̀ kalẹ̀ láwọn tá a yọ sàká fún ó fi wà fi sabilillah àbí ara fi sabilillah sabilillahi ní sàká wọ́n náà pé wọn pa àwọn fi sabilillah àná sí mọ́sálásí fi sabilillah àná sí mọ́sálásí ara fi sabilillah aléyọ sàká láti fi dá sílé ọlọ́run aléyọ sàká láti fi kọ́ mọ́sálásí ó ti yé báwọn nínú ẹ̀ ní ọwà bí eléyìí ti rí nù. káì máa lọ bí tá ń lọ a'udhu billahi minash shaitanir rajim
بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم آية متى متى نيكا ọmọ àpapọ̀ jẹ́ àyà mẹ́fà. والذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال قل من رب السماوات والأرض قل الله الله أكبر قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء اليتيم أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال صدق الله العظيم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. ayé ànábì wa Muhammad Alhamdulillah. Olúwa ọba ń tẹ̀síwájú nínú àwọn àlúùlú ọ̀rọ̀ èyí tí ó já sí pé kọjọ tẹnìkan bọ́lọ́run bá ń sọ̀rọ̀ á máa pọ́lọ́run ní ń sọ̀rọ̀ béèyàn bá ń sọ̀rọ̀ á máa pé èèyàn ní ń sọ̀rọ̀ alukurani yìí èdè Lárúbáwá la ikọ́ kurani náà èdè Lárúbáwá la fi ń kà bẹ́ẹ̀ bá wá wo alukuran tẹ́ ẹ bá ń kà ẹ wá ka hadisi tí ń jẹ́ èdè Lárúbáwá ni wọ́n fi kọ́ ẹ wá gbé méjèèjì ẹ máa kà á máa rí tẹ́sítì wípé ọ̀kan dùn ju kan lọ á máa rí kọ́lẹ̀ ẹni tí ò kéwú wọ́n bá ń ka alukurani tí wọ́n ń ka hadisi ẹni tí ò kéwú ẹgbẹ́ kalẹ̀ ẹni nínú ọ̀rọ̀ méjèèjì yìí èwo ló dùn jù láì máa túmọ̀ ẹ̀ láì máa tí wọ́n wí yóò lè léyìí tẹ́ ẹ̀kọ́ kà yìí ni. Masha Allah. ọgbọ́ Hayyakumullah. ìbára alukur'an èyí tọ́lọ̀ ń lò fàdínàbì kò sí ìbára kan tó lè bá má ìjà su rẹ̀ nù ni tó yẹ pé kò sí ọ̀rọ̀ kan la qablahu wala ba'da ṣáájú ẹ̀ ọ̀rọ̀ kan ò tí ì dáa tó rí Lárúbáwá tí ń sọ̀rọ̀ kálukùránì ó tó dé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kò sí èyí tó dùn rí njọ́ alukùránì dé ni wọ́n tó mọ̀ pé gbogbo ń táwọn sọ àwọn ọ̀rọ̀ rọ̀ sọ. wọn wà lídùú ọmọ Mùgírà fi ń sọ pé
لقد سمعت من محمد آنفا الله عليه وسلم كلاما ليس من كلام الإنس ولا من كلام الجن. ó ní mo gbọ́rọ̀ kan lẹ́nu Muhammad Abdullahi nígbà tí ń bọ̀ wá nísìn ó ní ya ma'ashara Quraysh ẹ̀yin Quraysh mo gbọ́rọ̀ kan tí Muhammad Abdullahi ń kà ń bẹ̀ ni ọ̀rọ̀ ni laysa min كلام الإنس kọjọ́rọ̀ àwọn èèyàn wala min كلام الجن kọjọ́rọ̀ àlìjànnú. ó ní fa wallahi Ọlọ́run fọlọ́run búra inna la halawa olódùn ọ̀pọ̀ jù wa inna alayhi la tolawa wa inna a'lahu la musimiru wa inna asfalahu la mugdiku wa innahu ya'lu wala yu'la alayhi ke ọ̀rọ̀ kèfèrí nu kèfèrí ló sọ̀rọ̀. ما شاء الله Èmeri jọ gbà fún Ànábì jọ gbà fọ́lọ́run ọwá kò gbà fún Ànábì kò gbà fọ́lọ́run àmọ́ sàlúùtì alukur'an الله جلاله ọfọ́ القرآن wàlúù àwọn mùgírà ọfọ́ fún alukur'an ó kó jẹ pátápátá. ó ní mi ì tẹ́lẹ̀ o àmọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí ọlọ́ èèyàn sọ̀rọ̀ ń rí àlìjànú ọ̀sọ́ rí ó dùn kọjá bẹ́ẹ̀ òkè ẹlẹ́sọ ìsàlẹ̀ rẹ̀ náà rí ìdíjòkó الله ó lókè ó nísàlẹ̀ ó níwájú ó lẹ́yìn ọ̀rọ̀ ó rí ìdíjòkó ó lágbé kalẹ̀. ẹ̀wọ̀n nǹkan ẹni tí ó dá Ọlọ́run mà òun ló ròyìn bá alukur'ani ti tó الله جلاله alukur'ani náà òun lá máa kà ní gbogbo ìgbà fi khabaru ma qablakum wa nabahu ma ba'dakum gbogbo n tó ti ṣáájú ká tó dé alukur'ani ti dá sí èyí tí ó máa ṣẹlẹ̀ tá a bá tún kú láyé tán ó ti sọ orí nǹkan wa hukumu ma bainakum ìdájọ́ tí ẹ máa fi lo ayé alukurani ti sọ gbogbo ẹ̀ kalẹ̀. Alukurani náà òun ni wọ́n ń bá wa sọ̀rọ̀ tólúwa ọba mi tí ń tẹ̀síwájú wípé والذي يريكم البرق خوفا وطمعا Huwalladhi ọlọ́run ọba náà yurikumul barqa òun ní mú ètímá wá mànàmáná ètímá tí ń ṣe gírr ètímá ohun ètímá bárùkù yàtọ̀ fún ráàdì ohun bárùkù lèyí tí máa ṣe pra tí ó kàn ṣe fíìm tí ó sàn òun ò ní dún kò ní kilẹ̀ yóò kàn tàn mọ́lẹ̀ tí gbogbo yóò rí pé káì bí ẹ̀ tí máa yóò buná bárùkù nù ni. Ọlọ́run ní yurikumul barqa bárùkù yẹn nǹkan méjì bárùkù yẹn òun ní wá tá a fi mọ̀ wípé òjò fẹ́ rọ̀ àmọ́ tá a bá ti rí bárùkù náà àrá ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ òjò tí ó bá sán àrá bárùkù lẹ́kọ̀ọ́ rí ẹ bá ti ń rí bárùkù ó tó di pójò dé ẹ bá ti ń rí ẹ máa rí ti ráàdì ọgbọ́n màláìkà mọ́ sọ́bọ̀ ní màláìkà ọlọ́run kan màláìkà ọlọ́run kan ní jẹ́ ráàdì òkè ráàdì yẹn ohun tí ń fọ̀ jáde tí màláìkà náà ń fọ̀ jáde tẹ̀síbíhù tí ń ṣe òun ni sáútù ni tó fi ń gbẹ́ sáútù ráàdì àmọ́ ètí mánì èyí tí ó kọ̀kọ̀ yàrá òun ní palẹ̀ mẹ́ẹ̀ yurikumul barqa ọlọ́run ní àwọ̀ ọlọ́run là ń mú ètí máa wá khawfan wa tama'an ẹ̀wọ̀n nǹkan à ń fètí máa hàn yín khawfan wa tama'an khawfan ẹ̀rọ ọmọ bàyí kalẹ̀ tẹ́tí máa wọn bá ti ẹ̀ ti máa bẹ̀rù pé ọlọ́run kí ló fẹ́ dé o sọ jẹ́gẹ̀jẹ̀ pọ̀ fẹ́ bá wa jà àfẹ́ yìí tí ó jà wá ń lé o àfẹ́ yìí tí ó wugi tí ó wópo náà wàtọ́ máa bí bárùkù bá ti dé nǹkan méjì ní ó máa ṣẹlẹ̀ sí wa tẹ́ bá ti rí bárùkù nǹkan méjì ní ó ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ni pé a máa bẹ̀rù pé ṣé kò ní wọlé wàtọ́ máa a sì máa ran kan pé omi fẹ́ dé tá a pọ̀n mi
وينشئ السحاب الثقال وينشئ السحاب الثقال. àwọn ẹ̀sùjò tó kí tó tóbi àwọn ọlọ́run là ń produce ẹ̀ fún yín. ويسبح الرعد بحمده. bọ́bá di wípé mànàmáná náà bá wọn kọjá tí ẹ̀sùjò náà tọ́ àtẹ̀lé tójò wá ń dé. yusabihu ra'du bihamdihi. màláìkà tí ń jẹ́ ráàdì òun ní ọmọ èyí tí ń jẹ́ àrá mo sọ pé àràádù ni àrá èdè lárúbáwá ni àrá. yusabihu ra'du bihamdihi. àrá náà yóò máa wá ṣàfọ̀mọ́ ọlọ́run a sì máa dúpẹ́ fọ́lọ́run ọba wípé ọlọ́run ṣeun. wal malaikatu min khifatihi. ẹ̀wọ̀n nǹkan wa yusabbihu al malaika ọgbọ́ wa tusabbihu al malaika min khifatihi. a malaika náà máa ṣe subhana fọ́lọ́run min khifatihi. látara àrá tí ń jáde khifaraadi mini khifati. àwọn màláíkà yòókù àwọn náà máa ṣe tẹ̀síbíhù bí ráàdì bá ń ṣe tẹ̀síbíhù àwọn náà dá lóhùn látara ìbẹ̀rù àti ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń bẹ lára ráàdì. mini khifati àti látara ìbẹ̀rù ọlọ́run tí ń bẹ lára wọn. àwọn màláíkà náà tí ráàdì bá ti bẹ̀rẹ̀ tẹ̀síbíhù tiẹ̀ àwọn náà tẹ̀lé wọn gbà fún wọn máa ṣe tẹ̀síbíhù fọ́lọ́run. wàyúrísílù sàwáìkọ̀ tó bá wá yá ọ̀tọ̀ ní ráàdù ọ̀tọ̀ ní sọ́ìkà. èmi ọlọ́run lè wá tẹ́rí èyí tí máa pa èèyàn òun ẹsẹ̀ ráàdì ga sọ́ìkà lòun. ọ̀gbọ́ èyí tí máa pa èèyàn tó ní àrá sán pa ẹnìkan àrákọ́rá àdíkọ́lọ́pàá èyí tó pa ni wọ́n ń pè ní sọ́ìkà àmọ́ sọ́ìkà náà nínú ohun ráàdí lọ́wọ́. wàyúrísílù sọ́wáìkà ìwà ara ìgbé tó ju àrá lọ. fàyùsíbù bí àmàníyàṣá ẹni ọba wù èmi ọlọ́run tí mo fi ọ lọ kọlù ní pé ọkọlù láyé. wàhọ́m yóò jáde lónà fìlà ẹwà ó wà ṣẹ́dí lónà. wàhọ́m yóò jáde lónà fìlà torí wípé àwọn kèfèrí yẹn wọ́n ń bá ọlọ́run ọba ṣe fàǹfà. wọ́n ṣẹ́dí lónà. ọlọ́run ọba tí ọmọ èèyàn mú tó sì mà yá jẹ níyà. okay. Àyà yìí ó sọ̀kalẹ̀ lórí àwọn arákùnrin méjì tí wọ́n jẹ́ kèfèrí. Àkọ́kọ́ a máa jẹ́ Amir bunu Tufayl. Ẹlẹ́kejì a máa jẹ́ Arbadu bun Rabi'a. Kí mo pè? Bun Rabi'a àti Amir bun Tufayl àti Arbadu bun Rabi'a. Ẹ lọ lè kọ́ kalẹ̀ èèyàn máa kéwú. Àwọn méjèèjì yìí ni àyà yìí ó torí ẹ̀ sọ̀kalẹ̀. Ese tó ní wàhùn yujadiluna fillah wọ́n bá nábì yìí ṣe fàǹfà nípa ọlọ́run. àwọn méjèèjì yẹn Amir bunu Tufayl òun lọ́wọ́ á dìde ló pe Arbadu wípé anábì ní kí wọ́n lọ lè anábì ń jòkó pẹ̀lú àwọn sahaba. Arbadu yẹn wá ń bá Amir bunu Tufayl òun àti Arbadu yẹn ti wá jọ sọ wípé àwọn ọ̀pá nábì àpà àmọ́ tá a bá fẹ́ pa ọgbọ́n tá a dárì ẹjẹ́ alọ́dọ̀ rẹ̀ ká lọ lè bí pé a fẹ́ wọ inú ẹ̀sìn. ó ti yé ni wọ́n bá di pé àwọn méjì bá ń lọ ó ti wá sọ fún tọ̀hún pé tí n bá ti ń lọ tó ń gbọ́ tí n bá ti ń lọ tẹ̀lé mi ìwọ mú ìdá lọ́wọ́ èmi ò máa bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ti wọ́ láti jọ máa ṣe hiwar muhawara láti máa ṣe tá a bá ti ń sọ̀rọ̀ tọ́rọ̀ ti wọnú ara wọ́n wá látẹ̀yìn kó gé ní kó gé ń dà. báwọn sábẹ́ ti rí àwọn sábẹ́ ń bí anábì pé Amir bunu Tufayl ní bọ̀ wáyé ó ti bá wọn akbala nahwaka ya Rasulallah àwọn òun ní bọ̀rọ̀ kankan rẹ̀ yìí anábì ní da'uhu ẹ̀fílẹ̀ la'alla Allahu an yahdiyahu ó ṣe é ṣe fọ́lọ́hún kọ́lọ́hún ọ̀fọ̀nà mà bọ́yọ̀ fẹ́ gba ìsìlámù ní ẹ̀fílẹ̀ kọ́ máa bọ̀ wá ọwọ́ adéwájú ànábì
ni wọ́n bi ànábì pé wọ́n ń ṣe Ọlọ́run ìjà yẹ wà fún wọn kó wọn di mùsùlùmí bó bá di mùsùlùmí kí ni ẹ̀tọ́ kí ni tí ó máa bẹ fún ànábì ní lakama alal muslimin wa alayka ma lakama lil muslimin wa alayka ma alal muslimin wọ́n bá ti di Islam tán dédé tí ń bẹ fún àwọn mùsùlùmí inú haku iná ìwọ́rùn ni ó ti bá wọn inú dájọ́ tó bá sì wà fún wọn lérí nǹkan tí wọ́n bá ṣe lójú ọ̀nà Islam iná ni wọ́n máa bẹ fún wọn náà ni wọ́n bá nábì fa ọ̀rọ̀ náà lọ́wọ́ tí wọ́n ń jọ ń fa lọ́wọ́ pẹ̀lú ń sí Ọlọ́run Allahu alayhi wa sallam. òun ni tọ́wọ́n bá mú idà yóò súnmọ́ ànábì kó ọbẹ̀ ń dà bọ́wọ́ rẹ̀ ṣe hangi ọgbọ́ ọwọ́ hangi ọwọ́ hangi bí ó ti lọ́sà mẹ́yìn tó súnmẹ́yìn nira ni sọ ìkà bá dé lẹ́ẹ̀kan náà Ọlọ́run ti bínú bí ọ wà wípé òjíṣẹ́ tí mo ránṣẹ́ sí gbogbo ayé ni wọ́n wá fẹ́ so igbe tọ́jáde ni ó ti bá wọn sọ ìkà tọ́jáde látẹnuráàdì òun lọ ọfọn arúbádù bọ́n rọ̀bíà ọfọn kayanyan ni arabi Ọlọ́run tí ó kí yusibu bi haman yashau bọ àwọn tó bá wù mí Ọlọ́run tí n bá rí pẹ́ dìsáàfù kí n rán sọ ìkà sí wọn lè mí rántí wọn. وهم يجادلون في الله وهو شديد. Yahudi kan náà ń bẹ Yahudi kan òun kan ó lè confront Ànábì ó ní ya Rasulallah min aina rabbuka níbo Ọlọ́run rẹ̀ gan ti wá ọba tó máa ròyìn amin fahabi amin fiddati amin nahasi amin yakutati ṣé góòdì lọ́lọ́run rẹ̀ ni ṣénu góòdì wọ́n ti build Ọlọ́run rẹ̀ ni àbí nínú fàdákà àbí nínú lẹ̀kẹ̀ ṣẹ́gi bọ́ọ̀lù Ọlọ́run rẹ̀ ń fàlù tó gan-an tẹ́ ń wí bẹ́ẹ̀ Yahudi kan ní ń wí bẹ́ẹ̀ kò tí ì wí tán tọ́lọ́run ti rán sọ ìkà sí wípé lé lálàsí ẹ̀ gbogbo ẹni tí bá ń retí tó fẹ́ wá di Ọlọ́run àbí ń retí kí lọ́lọ́run ó ṣe sọ ìkà lọ́lọ́run rán sí wọn. Ọlọ́run wọlé abí adé yìí gbogbo ẹni tí ń retí kí lọ́lọ́run fẹ́ ṣe ń retí kí lọ́lọ́run ó ṣe fóun wọ́n ń torí ẹ̀ lé bàbá alágége kì Ọlọ́run bá wa rán sọ ìkà sí wọn. Alibarikola bàbá àjẹnú ẹbí nú fámìlì ni bàbá àjẹ láàrin ọmọ akéwú ni bàbá àjẹ láàrin ọ̀rẹ́ bàbá àjẹ láàrin aláàfáà lù náà ni bàbá ṣe lè wù kó rí Ọlọ́run bá wa rán sọ ìkà sí wọn. Kọ́lá làṣẹ ìgbésí ayé wọn kó wú wọn tégbòtégbò bẹ́ẹ̀ ni kólúwa mi ó ṣe fún wa. Irú èyí tọ́lọ́run rán sí àwọn yìí náà àwọn kan náà ń bẹ táwọn náà lẹ́tọ̀ọ́ sí sọ ìkà Ọlọ́run. Gbogbo àwọn tí ń dààmú bàbá lágége wọn Ọlọ́run mọ́sá bá ń jù sínú ilé wọn Ọlọ́run àwọn ẹni Ọlọ́run mo ti wù yí nísìnyí yóò bí inú ọgbọ́ ńgbọ́ ọ̀jẹ̀ pé lérí ibu ni ẹni tó bá tún bí inú Ọlọ́run kọ́nà sóhun náà yóò bí inú bá ńgbọ́ ọ̀jẹ̀ pé lérí ibu ni. Masha Allah. Èèyàn ṣe jẹ́ àfáà tó kéwú tí ó tún yẹ lérí ibu ọ̀yẹ́ káàfó òye lérí ibu náà báwo lèèyàn ṣe jẹ́ àfáà tó kéwú ó ti máa ti fún tẹ̀dẹ́ kéwú ọmọ kọ́là Allahu kọ́là Rasul ọmọ ntọ́lọ̀ ń fẹ́ ọmọ ntí ọ̀fẹ́ èyí ṣe tí wọ́n tún ṣe ntí ọ̀fẹ́ tá ànábì bínú yàrí ni. ọgbọ́ gbogbo orú àwọn bẹ́ẹ̀ tí wọn ò ní jẹ́ kí wọ́n ara wọn ò ní jẹ́ bàbá alágége ó sinmi ọgbọ́ bàbá ń bá tí wọ́n lọ wọ́n ara wọn ò ní jẹ́ bàbá ó sinmi gbogbo orú wọn ni Ọlọ́run bá wa rán sọ yíkà sí gbogbo aráàdí àgbákò kọ́lọ́run wọn rán sílé wọn alibarikola àwọn ẹni Ọlọ́run. àwọn tó ń ṣe bẹ́ẹ̀ nínú gbèsè ayé tiwa náà sà. àwọn tó ń ṣe bẹ́ẹ̀ nínú gbèsè ayé tiwa náà ẹ̀wẹ̀ sẹ́yìn ìró ọgbọ́ èmi rẹ̀ ọjẹ́ àjọ dúró bin èmi rẹ̀ wọ́n sì jọ àjọ ní bísínẹ́sì olówó dé ogun rẹ̀ ọ̀kan mi tèmi ọ̀kan wọn ò bí wa nú ilé kan náà wọn ò bí wa nú ìyá kan náà a ní bísínẹ́sì pọ̀ ọkàn sáàsà dédé wípò ń bínú Ọlọ́run lára táyé ṣe ni ògbòrú wọn bẹ́ẹ̀ àtọ́mẹ́kẹ́ wọn ni àtàgbà wọn ni àtẹnuwá tó ránṣẹ́ pé ìwọ náà jáde tí kò máa bú gbogbo orú wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá ara sọ ìkà sí wọn wàyọrẹ sílò sọ wá ìkà fáyọsẹ bọbí àmàlìyàṣá wà ó wà ṣe lọdàpọ wà ó wà ṣe déédéé ní ha. gbogbo orú àwọn bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sà bá ń fi sọ ìkà Ọlọ́run bá ń fi ránṣẹ́ sí wọn. Àmín. Àfáà nú wọn ni ọmọ kéwú nú wọn ni. Àmín.
ọlọ́mọ́sà bá ń fi sọ ìkà náà ó wà ń tòsí dàbó wà lókè. ọ wà ń tòsí àbọ̀ wà ń jìnnà ọkùnrin ẹni àbóbìnrin. ọlọ́mọ́sà bá ń fi ìgbà sọ ìkà sọ ìkà òun tún ju àwọn bọ́ǹbù táwọn èèbó ń lò lọ tó fi ń ba nǹkan jẹ́ èyí ọ̀tá 100 rẹ̀ Mashallah. sọ ìkà ọgbọ́ ojú àtọ́nìkì lọ. ọjọ́ àtọ́nìkì bò èbó ò tí ì rí sọ ìkà bọ́ǹbù sí. Allah Akbar. Mashallah. sọ ìkà yẹn àti hijara mi sì jì èbó ò tí ì rí ṣe dòní. Jalla jalaluhu. lọ́nkọ́rán. ọlọ́mọsá àrán sí gbogbo àpò. gbogbo àwọn ọ̀tá tiẹ̀ náà tí ò jí ọ̀rá yé ṣe ti ń dààmú rẹ̀ àtẹ̀yí tí ń ṣe mọ̀nàbìkì rẹ̀ àtẹ̀yí tí ń ṣe tánàdì rẹ̀ àtẹ̀yí tí ń di ọlọ́wọ́ progress ògo rẹ̀ àtẹ̀yí tó ọba ṣe nǹkan tí ó máa rojọ́ rẹ̀ kí àti ń tó ṣe gbogbo ẹ̀ ní ọba dé àròjọ rẹ̀ bọ́dọ̀ àròjọ rẹ̀ ọlọ́run bí bá ti ń rojọ́ wa lọ́wọ́ ọlọ́run bọ́ǹbù sọ ìkà ọlọ́run kójú sí kọ́lá láti ayé rẹ̀ bẹ́ẹ̀ lọ́lúwa mi ó ṣe ń dáwí ọlọ́run oníjìdá náà bú ọ̀dá náà. Lahu da'watul haqqi ọlọ́run lémi ọlọ́run èmi mo ní da'watul haqqi ìpè òdodo kí ni ìpè òdodo ni òun ni kalimatu tawhid. La ilaha illallah. Da'watul haqqi nù bàbá ní da'watul haqqi kalimatu tawhid nù njẹ́ bẹ́ẹ̀. La ilaha illallah òun náà ni da'watul haqqi gbogbo dáwàtù yòókù dáwàtul batil. Mashallah. Da'watu la ilaha illallah nìkan ni da'watul haqqi. Èmi mo ní gbólóhùn tó da èyí tẹ́lẹ̀ fi pè mí ọlọ́run tí dá yín lóhùn. Walladhina yad'una min dunihi. Walladhina yad'una min dunihi àwọn òòṣà tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run àwọn orò tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run àtàwọn nǹkan mi àwọn òkúta àwọn igi àwọn arin àwọn màálù àwọn òrùn tẹ́ ń pè wọ́n lọ́lọ́run lẹ́yìn èmi ọlọ́run. La yastajibuna lahum bi shay'in ọlọ́run ní wọn ò lè dáhùn kankan agbára wọn ọ̀kan kankan láti ṣe fún yín. Illa kabasiti kaffayhi. Ila limahi liyabluga fahu illa kabasiti kaffayhi ila limahi. Ọlọ́run ní dédé tí wọ́n lè ṣe ẹ̀wọ̀n nǹkan dédé tí gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run dédé tó lè ṣe fún yín kabasiti ya kaffayhi ila limahi. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó mú ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó wá fi bu omi nínú òkun àbí nínú odò ó fẹ́ mú mi ní o ó wá mú ọwọ́ báyìí ọwọ́ méjì ó fi bu báyìí liyabluga fahu ó fẹ́ mu omi náà nínú ẹ̀ wá máa hùwà bí balighi wá hùwà bí balighi omi tó ń fọwọ́ bù báyìí ọgbọ́n tó ń mu yóò máa jò dálẹ̀ ọgbọ́n ó tó lọ bù wókè. Àbí ká ní ẹni tó mú ìka ní wọ́n ń fi ìka bomi nínú ọfẹ́ mumi ní wọ́n ń fi ìka bù yóò máa wá mú ọfẹ́ mumi báyìí ó tó gbé sẹ́nu bóun ni yóò máa rí yóò máa jò dálẹ̀ ìlà àbí ṣíkìlẹ̀ àbí. Ìlànà ilé abúlúgà fa ọmọ wa bí balighi wà wọlé kafirina ìlà fẹ̀dọ́là. Gbogbo ìpèpè àbádùá àti kèfèrí ń ṣe ń tọrọ nǹkan lọ́wọ́ sáré ọlọ́run ní gbogbo ń tẹ́rí tí ń wí inú àánú ní ti ń tọrọ nǹkan ẹni tí ó mọ̀nà tó sọnù ẹni tí ó mọ bí orí wà ẹni tí ó mọ bí àánú wà òun ní ń béèrè àánú lọ́wọ́ rẹ̀ tí ẹni òun bá wá lọ lè tọrọ tọ́lọ̀ ń bá fẹ́ ó jìyà tó bá ti wá lè tọrọ nǹkan lọ́wọ́ òòṣà rẹ̀ ọlọ́run wálé màláíkà ẹ̀fún ntọ́fàánù gbogbo ẹni tí ń lè tọrọ nǹkan lọ́dọ̀ òòṣà àbí ń lè tọrọ nǹkan àbí ń gbẹ́bọ àbí ń ṣe nǹkan kan tó wá lóun wá nǹkan lọ́wọ́ igi àbó lóun wá nǹkan lọ́wọ́ yẹ̀pẹ̀ tí wọ́n mọ ère ọ̀hájò kó tì í àbó lóun lọ dé èṣù ń pé èṣù onílé kángun ọ̀nà ọ̀run o òun tó dé o ń wá ń lu kinní sí ilé rí ń sì ń kí èṣù ọlọ́run wálé màláíkà eléyìí ọ̀gbọ́n àṣìfẹ́ ọgbọ́n ọgbọ́n àgọ̀túngọ̀ ní ọ̀pá káfíìrì o àgọ̀túngọ̀ ní ọ̀pá
wọ́n gbẹ́gi ilé bọ̀ wọ́n gbẹ́gi ilé rè wọ́n tún dọ̀bálẹ̀ fún ọ àgọ́ tó gọ́ ní ọ̀pá àgọ́ tó gọ́ ní ọ̀pá kábèrè àgọ́ tó gọ́ ní ọ̀pá wọ́n gbẹ́gi ilé rè wọ́n tún dọ̀bálẹ̀ fún ọ àgọ́ tó gọ́ ní ọ̀pá kábèrè. Igi tó ọlọ́nu gbọ́dọ̀ ẹ̀kú wà náà lọ gbẹ́ nǹkan rẹ̀ ó sì mú yẹ̀pẹ̀ ó mú àmà ọmọ ogun nǹkan tó tún wá gbé o tún wá sọ́dọ̀ Ọlọ́run fúnra rẹ̀ ó rí pọ̀ ọgọ̀ díẹ̀. ọgọ̀ àgọ̀ tó gọ́ ní ọ̀pá. ṣé wọ́n mọ̀ wípé igi tó Ọlọ́run ọ̀dà ṣé bàbá rẹ̀ òun ló wugi. ó yẹ kó mọ̀ pé igi tí wọ́n fi gbẹ́ ère wọn ẹnìkan ló jégi wọn ó hu ó yẹ kó mọ̀ pé ń tọ̀ ń bẹ. yẹ̀pẹ̀ tí wọ́n mú tó fi ma ère wọn bàbá rẹ̀ òun ló gbé yẹ̀pẹ̀ wá. Ibi ọgọ̀ dínú gọ̀ǹgọ̀sú èdìdà rẹ̀ bó o ṣe gbọ́n tó bẹ́ẹ̀ ló tún gọ̀ tó ọgbọ́n ó sì tún gọ̀. ọgbọ́ ọ wá fẹ́ lo irinwó ọgbọ́n ọlọ́lẹ̀ pa gbogbo nǹkan pọ̀ ọlọ́jà ọ̀rà gbogbo tí ọ̀rà lọ́jà ọ parí gbogbo ẹ̀ ogun ọlọ́ ó ṣe gbogbo ẹ̀ ọ wá pa á pọ̀ ọ wá tọ́ sọ́wọ́ ó gbé sinapu lọ́wọ́ omi tọ́ sọ́wọ́ ó gbé ẹ̀jẹ̀ ẹran lọ́wọ́ ó dú ẹ̀jẹ̀ ẹran sínú gbá òun ní ègbé kínní ọ̀hún sọ̀hún ọ wá tọ́ sọ́wọ́ ọ wá dà sí ọ̀hún tí a mọ̀ wípé Ọlọ́run gbọ́nù ọgbọ́n ọmọ na owó tọ́ yá ọgbọ́ irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète kò lè yí kádàrá Ọlọ́run mi kò lè yí kádàrá Ọlọ́run irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète kò lè yí kádàrá Ọlọ́run mi kò lè yí kádàrá Ọlọ́run mi. Ọ lò tán ó gbé jẹ ọ dà sára ọlọ́nlẹ̀ màláíkà ó yìí tún gọ̀ o bí tí gọ̀ ó ti tún gọ̀ o ẹ̀fún ẹ má jẹ́ ọgbọ́n ẹ̀fún ni ti ń fẹ́. As usual. Mashallah. Òun ni kí gbogbo ẹni ó bá lo oògùn tó bá lo ájò tó ma oògùn tí gbé owó wá tó sì lù tó gbówó wá ẹni tó fún tọ̀hún pé Ọlọ́run ti sọ pé ọgọ́ òun lọ́gọ̀ o ẹ gbọ́ bàbá òun lọ́gọ̀ o ẹni ó bá wá gọ̀ báwọn lọ́lọ́run máa tarí owó sí gbogbo àwọn tó gbọ́n làwọn tán jòkó tọ́lọ́run tí wọn ò rówó tí wọn sì kú mẹ́rin Ọlọ́run màláíkà eléyìí gbọ́n ẹ̀rọ bí ti ń fara ní kó sì kú ọgbọ́n lòun làwọn bàbá wa tàná tí wọ́n lọ láwọn bàbá wa tí wọ́n lọ láwọn àfà ńláńlá tí wọ́n jòkó tọ́lọ́run ò nílé wọn ò ní nǹkan kan pàánù ẹlòmíì ó ti já ojú ọmọ pa wọn mọ́ ibi wọ́n ti ń ṣàdúrà wọ́n fi wá lò ó bẹ́ẹ̀ wọ́n fi wá lọ àwọn ẹgbẹ́ àwa tòní tá ń gbé máa ń sàn tá ń lo mọ́tò ńlá tá ń wọṣọ ńlá tá ń ṣe gbogbo ẹ̀ àwa lágọ̀ irinwó ọgbọ́n ẹgbẹ̀rún ète kò lè yí kádàrá Ọlọ́run mi kò lè yí kádàrá Ọlọ́run mi. ẹ gbọ́ sọ ọgbọ́n tí mo wí ní ìṣàfà gbogbo ẹni ọba ma ọ̀nà tí yẹn gbà rówó ọgbọ́n gbogbo ọ̀nà tí yẹn gbà rówó Ọlọ́run alẹ́ màláíkà ẹ̀rí pọ́gọ́ Ọlọ́run ẹ̀rí pọ́gọ́ ẹ̀fún ẹjọ́ rówó tọba ti wá rówó yẹn ibẹ̀ ni ó àfọ gbogbo ẹ̀mí rẹ̀ sí kò ní fẹ̀mí sọ́dọ̀ Ọlọ́run mọ́ yóò ti gbà pé àfi tó wọn ọba ṣe kinní yìí nìkan ọ̀wá ní súnmọ́ lọ́mọ́. Walladhina yad'una min dunihi la yastajibuna lahum bi shay'in illa kabasitika failal ma'i bulghafa'u wa ma du'a yóò dà fún ọ. Wa ma du'a'ul kafirina illa wa ma du'a'ul kafirina illa fi dalali. Gbogbo ọ̀fọ̀ gbogbo àyájọ́ tí kèfèrí ń pè ànú ní ọ̀run Ọlọ́run àyájọ́ kan ọ̀run Ọlọ́run gbogbo ọ̀fọ̀ tó pa tó rò pé òun lọ́run Ọlọ́run kọ̀ọ̀ràn Ọlọ́run ti sọ fún màláíkà pọ̀ ọgọ̀ ọ ni ẹ tari owó sí ẹni pọ̀ ọgọ̀ nísìn ọ bá tari owó sí ọ ni ó sẹ́wọ̀n èṣù ọ̀dára nígbà wọn describe èṣù fún wa tá a padà rí èṣù àwọn àdésù mọ́ o àmọ́ nígbà wọn padà describe ẹ̀ ojú apá kan ẹfun apá kan osùn ó ti bá wọn dá méjì báyìí ni ọ̀kan ó dúdú
ọkọ pupa ọgọ́ funfun ẹni tí ó fáyìn ẹni pé sùn ọ̀fáyìn tó rà pé sùn ọ̀fáyìn ẹni tí ó wá fáyìn òun lẹ̀ wá ń retí ń tẹ́ fi lo ayé lọ́dọ̀ rẹ̀ òun á ní tọ́ da lọ́wọ́ òun ní múra dáadáa ẹ tó rí járe tí ò kọ́lé sí èsù tó rí yọ dà fọ èsù tó rí ju àrò ètí ọ̀lọ́ orílẹ̀ kíkọ ọwọ́ akọ́ ní roundabout ẹ̀yin náà wọ́n lè gbóúnjẹ bá a níbi ó jòkó sí. ọ̀la sọ ńlẹ̀ olómi ńlẹ̀ ọ̀fẹ́ jẹ̀wẹ̀ ẹ̀rí pọ̀ dára nù. olójú ìgbẹ́ bá wò ni olówó bá wò. ọ̀la sọ ńlẹ̀ ọwọ́ fi màkímà bọ́ra nígbà tí ọ̀la sọ. ìyá ibi ó máa ń ta sọ. irú ẹni bẹ́ẹ̀ láwàálà ń tọrọ ń ta fi lu ayé lọ́dọ̀ rẹ̀. káfíìrì náà láàfin dọ́là. wàlíláì yasjudu máa fi samawati wal ardi. wàlíláì ọlọ́run ní èmi ọlọ́run náà yasjudu máa fi samawati wal ardi ẹni ogun tí ń bẹ nínú sánmà àwọn tí ń bẹ nínú sánmà èmi ọlọ́run wọ́n ń berí lélẹ̀ wal ardi àwọn tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀ èmi ọlọ́run ọba ni wọ́n ń sìn taw'an wa karaha ibi tí mo ti lọ́gọ́nù ọlọ́run ti ibi táyà tọ́lọ́run sọ pọ́gọ́nù ibi táyà tọ́lọ́run ti ní kébèrí gọ́rì walillahi ma yasjudu man fi samawati wal ardi ọlọ́run ní gbogbo tí ń bẹ nínú sámà pátá èmi ọlọ́run wọn ń berí galẹ̀ fún wal ardi àti tí ń bẹ lérí ilẹ̀ tí a rí gbogbo tí ń bẹ nínú sámà lọ́gbọ́n gbogbo tí ń bẹ lérí ilẹ̀ agọ̀lọ́pọ̀ gbogbo tí ń bẹ nínú sámà lérí kèfèrí màláíkà. Mashallah. ọgbọ́ lérí kèfèrí màláíkà gbogbo màláíkà pátá mú mi ní gbogbo wọn. Ìbílísù àwọn tó pèlẹ́ ọkàn kìí ṣe màláíkà wa kana minal jinni àlìjànú Ìbílísù tá ń pè lésù yìí gan òun yìí ṣe màláíkà ẹ̀sìn tó sìn ìbádà tó sìn tọ́lọ́run gbádùn lọ́lọ́run fi ń transfer rẹ̀ wá sáàrin àwọn màláíkà ó sì padà sí rí ọ̀padà fọ́kọ̀ ọ̀padà ó kádàrá takọ̀ ọ̀padà fọ́kọ̀ náà ni ọ̀padà ó dìde ọ̀fọ́bù sọ̀rọ̀ ni àjùrù ni mọ́nà kàlákítà tí iná ọ challenge ọ̀rọ̀ máa fẹ́ ní kalẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ dára tara ibi kàlákítà ní mi nárì wá kàlákítà mi tí àná khairu minhu ó sì fèsì ọlọ́run báyìí àwálù ẹni ọkọ̀ fèsì ọlọ́run physically ọláyà sọlọ́run ó ti ó fèsì ọlọ́run ní èmi ó ní bẹ́ẹ̀ ni yes kẹ́ èmi ana khairu minhu èmi lọ ń bá wí ó ní yes ọ̀nà fàkàrù jùmí ní àfà innaka rajim ọlọ́run tààlà ṣe ni pé ọdẹni ayé ọmọ alẹ̀ lóko lónìí oko tí wọ́n lè lẹ̀ mọ́kà tẹ́lẹ̀ mẹ́rin wípé bẹ́ẹ̀ wá gọ̀ ẹ̀ wá ń lè jù kò mọ́ mọ́kà ìwọ ọlọ́ọ̀ ma ṣe ìtàní mà pé nǹkan ṣe hùn owó ọ̀dá kìnnà mà ọkàn rí pàrọ̀ ògiri wọ́n lẹ́kọ̀ọ́ ma àrò ògiri lọ́rọ̀ gbá lẹ́kọ̀ọ́ ma ni èyí tó ń pín gbà náà yìí tó rò pé wọ́n ń bọ́ ni èyí tí wọ́n ń bọ́ nínú ilé rẹ̀ wọ́n bá ti lẹ̀kọ́ mọ́kà èṣù tó ń bọ́ nílé rẹ̀ ń ké ń gbọ́dẹ̀ra òun ni àsìkò tí wọ́n bá lọ hajj hùn wọ́n lè sọ́kò ṣètánì bọ́ bá pé èṣù kò ní dáhùn ìyá ara ní lọ́wọ́. ó ní pọ̀ ní rówó lásìkò. ìwọ náà wò lè rán èṣù ń sẹ́ lásìkò hajj ní ọjọ́ márùn-ún tó ń fi ṣiṣẹ́ hajj hùn lè rán èṣù ń sẹ́ ó rí pé kò ní dáhùn. ara ní lọ́wọ́ ń jẹ ìyà lọ́wọ́. ọgbọ́ ọ̀rọ̀ ọ challenge ọlọ́run ma àlìjẹ̀nú ni ọlọ́run wá lè jù sáà ní màláíkà ọ̀padà fọkọ̀ àmọ́ ò lè rí kèfèrí màláíkà. Ìdí ń bẹ sánmà lọ́gbọ́n. Gbogbo tí ń bẹ sánmà lọ́gbọ́n. Tọ́rọ àwọn ọ̀fọ́lọ́run lẹ̀. Ẹbí wọn bá nígbà ni, màláíkà ọlọ́run a sì dúró báyìí. Níjọ wọn ti dúró kó sì kú lérí ìdúró. Títí dálẹ̀ kìí àmọ́ fi dé. Ń pè ọlọ́run la yakuluna wala yashrabuna wala yanamun. Wa hum ibadullahi mukramun. La ya'suna Allaha ma amarahum wa yaf'alun. Àwọn gbọ́n. Àmẹ́rílẹ̀ yìí àyè a máa gọ́ o. Àwọn ọmọ èèyàn máa gọ̀ púpọ̀ o agọ̀ kẹfà ìmúta ti máa pa agọ̀ rẹ̀ ọlọ́run ní lillahi yasjudu máa ń fi samawati ogun tí ń bẹ́nu sámà wọ́n ń fèrí kalẹ̀ fọ́lọ́run wal ardi àwọn tí ń bẹ lérí ilẹ̀ táwọn àwọn màláíkà nù àwọn èèyàn nù ní ọgbọ́ kàrí àlàwọ̀ èèyàn tọ̀wọ̀n alọ́lọ́run àwọn màláíkà
àwọn màláíkà àwọn sọ̀rẹ́ndà yẹn àwọn èèyàn sọ̀rẹ́ndà ló yẹ ráwọn ànábì sí wa ànábì Ọlọ́run rán sí màláíkà tẹ́gbà táwọn àǹtí wọn kárí àǹtí wa by force la fi gbà fọ́lọ́run èrò pé gbọ́n tafsiri by force la wá fi gbà tọ́wọ́ àǹtà kọ́kọ́ máa ń fi sàmá wá ti lónìí kárí ha máa ń fi lè àrídì túláṣì lágbà ọ̀yá ẹ̀sọ́ àwọn màláíkà tí wọ́n bára wọn jàrí kọ́ sí mo sùn ní. ẹ̀yà kúmọ̀lá mú àgbẹ̀lú ìsà kò sí. sọ yìí sí ni wẹ́n àwọn màláíkà kan pé àwọn lura wọn rí. àwọn màláíkà gbéra wọn lọ́kọ̀ tù. kí ló pé tọ̀ Allahu Akbar. sọ màláíkà tọ́pá yàn rí. Masha Allah. ó tọ́pá màláíkà ẹ̀mí sọ màláíkà tọ́pá màláíkà ẹgbẹ́ rẹ̀ rí. kò sí. sínú màláíkà. sọ ó lé nu màláíkà. kò sí. sọ ó sì nánú wa. kò sí. sọ mutí. kò sí. sọ fún wa nù ẹ. kò sí nínú àwọn màláíkà Ọlọ́run. sọ kèfèrí. kò sí. sàmúgbó. kò sí nínú màláíkà Ọlọ́run. níbo wíwá wa. ilẹ̀ẹ́lẹ̀. àwa kárí àrùn èyí tó wà rí pé ẹsẹ̀ Ọlọ́run tá à ń sìn túláṣì làfi sìn. òun ló bí ìbẹ́dùn àyẹ̀rù ìjẹ́kẹ́ láyé sílé ìgbọ́nà àbíká fún lówó. àbíká fún lówó Ọlọ́run fi tán ni. ìmánì ẹlòmíì ò lè dúró tí ó bá rówó tó bá rówó wọn ni ó tó dúró Ọlọ́run ó ti stọ́dí àwọn èèyàn púpọ̀ jù. iṣẹ́ tọ́lọ́run ṣe lára àwọn èèyàn ó ju iṣẹ́ tọ́lọ́run ṣe lára àwọn màláíkà lọ níjọ́ ti dá àwọn màláíkà Ọlọ́run ṣe nǹkan mọ́ ó ti parí iṣẹ́. tọ́lọ̀ bá ní kúlà yàwó mi wà fi iṣẹ́ gbọ́gbà rò ń bẹ ní torí àwọn èèyàn ni kì í torí àwọn màláíkà. Ọlọ́run ò gbọ́dọ̀ fi sẹ́lẹ̀. ẹ̀yà kúmọ̀lá àgàrà kúmọ̀lá. Ọlọ́run wà ló fẹ́ sinmi jọ́ kan Ọlọ́run wà ní gbogbo sẹ́tì ń ṣe bọ̀ tiẹ̀ wá ẹjẹ́ ń sinmi jọ́ kan nínú àwẹ̀ yìí pé mo jọ́ kan kẹ́mi náà ti rẹ́sì àbá kátùpá àgbàdé àwẹ̀. bọ́ọ̀ bá dé kì í. La ilaha illallah Muhammadur Rasulullah èèyàn. Kúlà yàwó mi wúwa Ọlọ́run ní gbogbo wà lèmi ìmọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ń dútì gbogbo wà ní ń ṣiṣẹ́ àwa ní ìsọ àwọn màláíkà. Wá dúró ẹjọ́ tọ́lọ́run rò ní Kùránì ni gbogbo ẹjọ́ tọ́lọ́run rò ní Kùránì yìí pátá torí àwọn èèyàn ni. Kùtìlà lè insana máa kì fara o mẹ ayé sẹ́yìn kàlákà o nínú tí wàá ti kàlákà o wákà dára o tún bàṣẹ bí lẹ. Wọ́n lọ́wọ́ ti rojọ́ lérí ta ni. àwọn èèyàn. aláfúnfúnra wa ni. à ń fọ́sírẹ́tì Ọlọ́run gan láwọ̀ èèyàn ibẹ̀ ló ti rí wípé lóyìn lẹ́dínà káfàrú àlàálì sáà Musa àmàríyá kìnnìkan èyí ò náà orojọ́ ni. Wàkọ́lú yẹ́dù láyé Magulula ogun láti àyèdí fá tọ́lọ̀un fi fèsì pé kò ní dáa fún yín. Ẹ wo wàhálà táwọn èèyàn fún Ọlọ́run. A màláíkà dàmú Ọlọ́run. Gbogbo tí ń bẹ nínú sánmà wọn fún Ọlọ́run ní problem. Àwa tá ń bẹ lérí ilẹ̀ yìí nìkan. Gbọ́kọ́ sí. Àwa ni wàhálà wa pọ̀ jù. Àwa la wa ní kárí ha. Ibi tó tí wá máa kẹ́rí á ní wípé kèfèrí tá a sọ lẹ́ẹ̀kan wípé ń ferí kanlẹ̀ fún òòṣà ń bọ èṣù ń lòlòkulò tọ́lọ̀ wọn wá ní ọgọ́ ẹfun ní ti ń fẹ́. Ibi ọgọ́ sí ni pé òòṣà tó ferí kanlẹ̀ fún káríyá bàyí túláàsì ń ferí kanlẹ̀ fọ́lọ́hun torí igi tó ferí kanlẹ̀ fún gan igi gan ṣàforíjì ń sọ ń ṣe sùjúdù igi gan ṣe tẹ̀síbíù. Igi tí wọ́n lọ gbẹ́ tó lóò ní pé Ọlọ́run tó gbẹ́gi tó ń pè hùn. Igi tó ń pè ní immediately tó ń pegi hùn lọ́wọ́ tó ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀. Igi ò dá Ọlọ́run òun ṣe tẹ̀síbíù Ọlọ́run lọ nítorí kò ráyè. Yẹ̀pẹ̀ lẹ́lẹ̀ yìí tẹ̀síbíù ní ń ṣe fọ́lọ́run. Assignment táwọn bá mi. Assignment wọn nù ni. Gbogbo bó ti ń pè tó ń fi mọ nǹkan tó ń pè hùn òun ọ̀dọ́ lóhùn. Lọ́lọ́wọ́ wa ní ẹ̀rí pé lè gọ̀. Èmi náà ní ń ṣèfà ìsìn yarí fún òun ní sinmi. Káríà nù. Ẹ sá fún ẹfun tí ń fẹ́ ọmọ gbọ̀n. Gbogbo ọjọ́ téèyàn bá ti lo tí ọ̀dà láyé tó bá ti gbọ̀nà tí ọ̀dà tọ́lọ́run bá ti fún lówó Ọlọ́run ọ̀fẹ́ ọgbọ́n ni yóò jẹ ìyà táwọn ànúwà kẹrẹ wàsílálò bẹlẹgọdọ wàlẹ àbọ zilaluhu bòjì Ọlọ́run bẹlẹgọdọ wì àti àárọ̀ àti ìrọ̀lẹ́ ní bòjí Ọlọ́run lọ́rọ̀ kiri ká gbogbo wa bí ti ń bẹ pẹ̀lú wa nù ní. Náà káyà máa ń tiẹ̀
قل ما رب السماوات والأرض قل الله. Qul ma rabbus samawati wal ardi. Bá ń béèrè lọ́wọ́ wọn wípé man rabbus samawati wal ardi. Ta lọba tó ní sánmà méjèèje àti ilẹ̀ méjèèje. Ta ló ní ilẹ̀ méjèèje yìí? Qulillahu. Bá ń sọ fún wọn torí wọn ò ní mọ̀ àmọ́ tún bá ń sọ fún wọn pé Allahu lórúkọ ẹni òun jẹ́. قل أفتخذتم من دونه أولياء. Tọ́ba bí kèfèrí tó lè bí wọn wà nábì lè bá ń bí wọn pé lè bí àwọn Kùrẹ́ṣì wípé talẹ́ni tó ní sánmà méjèèje àti ilẹ̀ méjèèje Ọlọ́run ti wá ní ó lè débẹ̀ kó bí wọn ò ní fèsì o tó ní wọn ò mọ̀ tí wọn ò fi fèsì tó ní wọn ò mọ̀ mí. Àmọ́ tó bá ti ní wọn dákẹ́ tí wọn ò mọ̀ قل الله. ìwọ sọ fún wa pé Allahu lórúkọ ẹni ó ní sánmà méjèèje àti ilẹ̀ méjèèje. قل الله. Bàǹdà kọ mi fún wa pé mi Ọlọ́run ni. قل أفتخذتم من دونه أولياء. Wọ́n bá ń sọ fún wa wípé afattakhastum min dunihi awliya. Èsì tẹ́ ẹ tún wá mú ẹnìkan ní alákàyàsí tẹ́ ẹ mú lọ́gàá yàtọ̀ fún ọba Allahu tá a wí nígbà tẹ́ ẹ mà pé òun ló ní tí mo ti sọ fún yín. لا يملكون لأنفسهم نفعا ولا ضرا. Àwọn tẹ́ ẹ kó kalẹ̀ tẹ́ ń pè lọ́lọ́run yìí la yamlikuna li anfusihim naf'a. Wọn ò lè ṣàǹfààní kankan fúnra wọn bèlè tí wọ́n ṣe fẹ́ yín. ولا ضرا. Wọn à lè kónira kan bára wọn bèlè tí ó fara ní ẹ̀yìn. قل هل يستوي الأعمى والبصير. Hal yastawi al-a'ma wal-basiru. Ìjà lè fi al-a'ma ẹni ọ̀fọ́ lójú wal-basir àtẹni ó ní sáìtì tó dáa tí ìrìnà rẹ̀ dáa ìjà lè fi ẹni ọ̀fọ́jú ẹni tí ọ̀fọ́jú bí. أم هل تستوي Zulmatu wan-nur. Hal tastawi zulmatu wan-nur. Ìjà lè fi òkùnkùn àtìmọ́lẹ̀ ìjà lè fi wéra wọn a lè fi jọra wọn bá ń sọ fún wọn bẹ́ẹ̀. أم جعلوا لله شركاء. Àbí èéṣe tí wọ́n ń fi ẹlòmíì ṣùràkáà ṣẹ̀ríkù èsorogún. Okay. Mistake ni ká tu pé wàhádàwù ọ̀kan ni láṣẹ̀rí ìkàlàwù kò lórogún ìtukùtù òkèwù ni. Àmọ́ àmì àní pé ní tukutu gan abizak ká pè ní khata. Okay. Mistake ma'ana ina ni khata ul ma'ana. Ṣẹ̀ríkù kèé sorogún ọgbọ́ Àgbọ́yé bàbá. wàhádàwù láṣẹ̀rí ìkàlàwù ká ní ọ̀kan ṣoṣo ni kò lórogún kò lọ́bà kan ọba kan bò ó ṣẹ̀rí kò lórogún kò tó alábà kan òun bá gbogbo nǹkan jẹ́ pápátá a gbọ́dọ̀ tún sọ pé Ọlọ́run ọlọ́bà kan a gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ aláàgbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ rárá àbí àwọn àgbákò tútù kùtù ti lọ fa أم ń bọ́ àfà yìí kò lórogún kò lọ́bà kan láàyìlá àgbákan àwọn Yorùbá gbogbo ìwà táwọn Yorùbá ẹsẹ̀ gba kéwú tó wò tí ma kò lórogún kò lọ́bà kan tó níyàwó sọ́lọ́mọ̀ ìyá sí wọ́n bí ni tí ẹ kọ́kọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọba kan Mashallah. lọ́dọ̀ rẹ̀ ẹyọ yóò gún mẹ́ ọwọ́ á ku orogún ẹ̀ta ń pè lórogún òun ni dídù àwọn ní dù ọgbọ́ Okay. dídù Àwọn àwọn ní dù dídù yẹn ni ń tọ́jọ́ yẹn ọgbọ́ Okay. dídù òun ni ń tọ́jọ́ yẹn ìdàkejì yẹn àbí òun ni dídù rẹ̀ kìí sòun àmọ́ dàbí ẹ̀ ọ yàtọ̀ sí àmọ́ ọ dàbí ẹ̀ òun nù tẹwárí ṣẹ̀ríkù kìí ṣe onídù kìí ṣe dídù kìí sorogún ní ṣẹ̀ríkù ìtànpé ń ṣẹ̀ríkù ni ẹni téèyàn jọ ń ṣiṣẹ́ ṣẹ̀ríkù lẹni téèyàn jọ ń ṣíà iṣẹ́ colleague tẹwárí ṣẹ̀ríkù yẹn àwọn kèfèrí gbà wípé Ọlọ́run lọ́lọ́run yẹ kí wọ́n gbà wala in sa'altahum man khalaqa samawati wal arda la yaquluna Allah ẹ bá bí wọ́n pé tá ń dá sánmà àtilẹ̀ wọ́n ti padà understand Ọlọ́run kó òun lọ́dà ó ti yé báwọn
ẹ̀yẹ́ ṣe tẹ́ ẹ̀ wá ń ṣe àwọn eléyìí wọ́n ní ilé ìkọ́dù ìbúná ilẹ̀ láàyè ìṣòlùbá àwọn ni wọ́n gbọ́ adọ́dọ̀ ọlọ́run tọ́ra àwọn nádàbí colleagues ọlọ́run àwọn àtọ́lọ́run jọ operate ni èyí wòye tún sorogún ṣe rí orogún òun dáṣẹ́ tiẹ̀ ṣe lọ́tọ̀ gẹ́gẹ́ bí orogún òwò òun ta tiẹ̀ lọ́tọ̀ wà máa ká náà máa wú mi ní ìlàín ìdánlábà àbàkúlù ìlàín bá ń wáyà náà wà ìrántí súra tọ́wà ìdánlábà àbàkúlù ìlàín bí máa kàlàkà wà láàbà àdúhùn. Ṣé rí dídù ìlàhù kan ní dídù màtàkàsáláhù mi wà ládín ọlọ́run lè bí máa wà máa kánà láhù mi ní ìlà ìkọ̀sọ́bà kan tó tún kún èmi ọlọ́run lọ́wọ́ tá a jọ ń ṣiṣẹ́ ìdánlù bí mo bá ní colleagues ní làbá abákúlò ìlà ìbè máa kálá ìjọ kan ní colleagues mi lọ́kàn ní ọ̀rẹ́ ní company wa tá a jọ dálẹ̀ àpín ayé o lábàábà kó lọ ilá ẹ̀m̀bẹ̀ máa kálá yọ́kàn àbámi ìjọ kan ní pétọ̀ aláwù òun tó ń jẹ́ ìláwù ìwọ aláwù òun ìláwù ìláwù ọ̀wà dé yọ́ àbí aláwù wípé mo fẹ́ kó àwọn ẹ̀dá tèmi tí mo dá wọ́n náà láwọn ẹ̀dá tiẹ̀ ìwọ lọ dáwọn èbó ọgbọ́ ṣe rí àwọn ọmọ Nàìjíríà máa àwọn ọmọ Áfíríkà tán dúdú wọn àfọn burú òun lòun dá wọn ó ti báwọn máa fẹ́ kọ́ fara mọ́ àwọn èbó tọ́ dáta àwọn alárúbáwá èmi ò fara mọ́ àwọn ọmọ Áfíríkà lábá àbàkúlò ilà ẹ̀m̀bẹ̀ máa kálá gbogbo ẹnì kọ̀ọ̀kan wà nítọ̀ òun kẹrù wà láàbàdùn ọmọ aláàbàdé ẹnìkan lè wá ní fáǹsì jẹ nìkan lọ ẹnìkan lè ní pródọ́tì jẹ nìkan lọ ẹnìkan lè ní ṣíà jẹ nìkan lọ tó bá wá ní ṣíà àjúra wọn lọ bẹ́ẹ̀ eléyìí ó fọwọ́ mú àwọn ẹrú ẹ̀ tọ̀hún náà ó fọwọ́ mú àwọn ẹrú ẹ̀ kọ́ má bàa wá rí bẹ́ẹ̀ ni òjé lẹ́nìkan kan fi kúnra mi lórí iṣẹ́ ra máa yọ. Subhanallahi amma yasifun èmi ọlọ́run máa kọjá bẹ́ẹ̀ tí ń pè mí o. Ẹ̀wọ̀n níjọ́ tó bá gun ọlọ́run nílò yìí níjọ́ tó bá gun ọlọ́run subhanallahi amma yasifun èmi ọlọ́run máa kọjá bẹ́ẹ̀ tí ń pè mí fa sọ́lọ́run ọkọjá bá ti ń pè ní ọlọ́run kọjá bá ti ń pè fa ọba tó fún ẹnìkan ní ọmọ mẹ́sàn-án sì ní lárí ó sì bẹ́ nìkan lẹ́yọ ọ̀kan ó sì jẹgbẹ̀rún lọ ìjọ tí wọ́n sì bí wọn títọ̀ òun ò bí jẹyọ ọ̀kan lọ ó mẹ́sàn-án fi ń ṣe ẹ̀yẹ́ wípé ológun nítorí wọn kọ ológun náà kan ò gbọ́dọ̀ ṣeré lótí omi ológun náà kan tó ń wá ń sunkún tí Ọlọ́run lọ́rùn níwà ẹ̀ má sunkún ẹgbẹ̀rún ló bí kì í ṣe ẹyọkan. ẹn tó wá bí mẹ́sàn-án ọmọ ẹ̀ wá ń rárí ẹlẹ́yọ ọ̀kan ni wọ́n padà wá fa àwọn yòókù yóò máa fún wọn lóúnjẹ. bẹ́ẹ̀ni ọba tó sọ last born odolówó first born wá jẹ́ ọjẹ́ pa last born olówó first born òun wá jẹ́ pa ẹgbẹ́ ẹ̀yin mo fi síbẹ̀ because àwọn people yẹn wọ́n máa jẹ mí ẹ̀yin tẹ́ jẹ́ gbọ̀n gbọ̀n ẹ bá tiẹ̀ jẹ́ mí kò sí ọ̀kan ìyá kan lọ́jọ́ bí wa. tábúrò last born bá wá ń bọ̀ ọmọ mẹ́fà lọ́wọ́ láàrin ẹ̀kọ́ tó kan o àwọn àmáìṣà yóò wá di ẹ̀gbọ́n wa dìde. ṣé ọlọ́run ṣé kọ̀kọ́ yaba àti ń ròyẹ̀. ọba tó gbá sì kí ọkọ sọ́wọ́ ìyàwó ọkọ ní ọmọ agbé bá jìtẹ̀lé ìyàwó gbogbo òde tí àwọn bá wọn lọ òun ní dẹ́fẹ̀. yíyá ni àbáwọn táyé ṣe mẹ́bẹ̀ yìí ládùá 2000 yìí. ẹ gbọ́. ẹ bá ṣàdúrà yakari wẹ́ ìtọ́jú bi tààrà. kí ló pé. yakari wẹ́ ìtọ́jú bi tààrà. àwùjá àlọ́. ẹ ń bọ̀ fádàl ibi àsùn lónìí ní pẹ̀lú ògùn ọlọ́run ẹ jáde sùn yà yìí ẹ torí bí èyí tá tún bẹ̀rẹ̀ níbi tọ̀hún yẹn mọ̀fádàl ọkọ̀ rẹ̀ máa ṣe dírẹ́fà. gbogbo ibi tí ìyàwó bá ń lọ òun ní máa ṣe òun ní wàá sọ kalẹ̀ nínú mọ́tò yóò tún wá sí kinní fún ìyàwó yóò máa sọ wà ń pè à mo kí ẹ pẹ̀lú ìyàwó mi gan ó kí ẹ. òsì lọ àrẹ sí ẹ. ìyàwó ló ra lé ọkọ lóṣooṣù. bẹ́ẹ̀ ọkọ ni gàrátọ̀. ìyàwó ló sì lówó. Ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ ọba tí ó ṣe bẹ́ẹ̀ fún ọkọ àtìyàwó ó gbé àsìkí lọ́wọ́ ìyàwó lọ́wọ́ ó wá fi ọkọ ṣe mẹ́sẹ́njà
mẹ́sẹ̀njọ́ ọ̀hún ìyàwó tún wá kówó àwọn materials ilé ó kó fọ́kọ òun tún lè nana ìta tẹ́tẹ́. Ọlọ́run dára ọba tó kó àtijọ́ àti bọ́kọ àtìyàwó ó sì kó tó wá lè. Àlẹ́ ìyàwó tó bá yọ wà lọ́pàá. Ìyàwó ló tún wá sọ fọ́kọ wípé ajé àwọn àpè yín ni wọ́n àpè yín ni ẹ̀ ń jà ni bẹ́ẹ̀ ni ẹ lọ bẹ̀ la nídìí owó lé àwọn ọmọ. Ọ̀gbọ́ Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ bí ìyàwó àtọkọ bá wá jà àlè náà wà ní wà parí ẹ̀. Kọ́sìm bọ́lọ́run tí í ṣe nu ẹlòmíì ọwọ́ ayé ó ní owó débi tí yàn lówó dé kò bímọ wọ́n ń jàn án mọ́lẹ̀ ń jàn kú jàn àwọn tọ̀hún tún ní kí wọ́n tún calculate ovulation àbí kílẹ̀ ovulation wọ́n calculate ovulation wọ́n ṣe gbogbo àfà wọ́n ń gbà á wọlé ẹsẹ̀ ń jáde padà ọgbọ́ nígbà tó ń gbá búsìn sí kí ni mọ́tò wọ́n jáde padà ibi tóhun tí wọ́n ń dààmú kí títí ń fi mílíọ̀nù ṣe oògùn ó tún ṣe IVF ó tún ṣe òun tó jábọ́ ẹ̀mẹ́ẹ̀fà ló ṣe tó jábọ́ ibi òun tí ń ronú ẹ̀ lọ́wọ́ ni wèrè bá kọjá pẹ̀lú oyún ẹwà lẹ́rọ yìí ọlọ́run wèrè wá kọjá ẹgbà wá tá ń fọ́ lóyún adìẹ ni fàdé ẹ̀mọ́ fún yà lóyún adìẹ lòun rí ní ọmọ bá sùn adìẹ ní wó ọba ara ní ọba tí ó ra bẹ́ẹ̀sì fún yẹn yóò sì ní mọ́ sunkúnnú bẹ́ẹ̀sì bẹ́ẹ̀ni ẹlòmí ò sì ní táyà kẹ̀kẹ́ inú yóò sì mọ́ dùn Subhanallah àmà Kọ́sìm Ọlọ́run mi tóbi púpọ̀ kọjá báhùn Ọlọ́run tóbi púpọ̀ kọjá báhùn yóò fọ́yàn lójú yóò sì di mílíọ̀nìyà ẹnìkan sì làjú lẹ́wọ̀n jẹ́lẹ̀lá òun ni wọ́n dráìfẹ̀ ọgbọ́ agbọ́yé bàbá ṣe bọ́lọ́hun ni ọba ara ẹ̀yẹ ẹwọ Yínká Ayéfẹ́lẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ó tún sẹ́ ìbẹ̀ta ló bí láti láì kí ló pé ìbẹ̀ta triplet ṣe bí kọ́ mọ́ bá dé èèyàn lọ́tá ilé débi ó dé nì in tí ó dàrún lọ́dàrún ẹni ó pé gbogbo ẹ̀ tó pé gbogbo ẹ̀ níbẹ̀ bí tí ń rìn kìtì ẹ̀ máa tí ó jẹ bọ́ bá wojú agbo pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ tó bá débẹ̀ gbogbo tí ń bẹ̀ ń bẹ̀ ó dìde fún ni kẹ̀kẹ́ rẹ̀ ó ra fámìlì aṣọ ẹlòmí kẹ̀kẹ́ lásán in tọ́ta ọ̀fẹ́ ó jẹ́ láyé lódì Allahu Akbar àdìtú lọ́rọ̀ Ọlọ́run àfá babaladi méjì gbàjànú babaladi méjì gbàjànú ṣé bàbá wọn ti di dókítà kò ti di professor báyìí àbí níjọ́ tó bá fẹ́ dúpẹ́ bọ́lọ́run ní wá sọ wípé òun mẹ́yàn bí 5 èyàn bí 200 èyàn òun fún scholarship àì dúpẹ́ fọ́lọ́run pé wọ́ Ọlọ́run mọ́ mà dúpẹ́ o lọ́fẹ̀ẹ́ ẹ kàwé mọ́ mà dúpẹ́ Ọlọ́run èmi ló ṣe báyìí fún ẹlòmíì wá parí fẹ́ǹsì ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ọwọ́ ajá sí ìbò bí ọlọ́pàá ẹ̀rẹ̀ àbá gàrí nísìn mú èèyàn mú gàrí pẹ̀lú bí tútù tí ọ̀sẹ̀ pa nísìn sí ìbò so Ọlọ́run bí ti ṣe nù ní ara lọ́lọ́run dá ẹni ó pé lérí tó nílà akáyì térí rẹ̀ ń hó fún gbogbo nǹkan ìyá ó máa jẹ ẹni ọgọ́ yóò sì máa lówó